Even we as Muslims, we are not permitted to take alcohol in this world. But in paradise, we will drink alcohol. In heaven there is no beer. That is why they are drinking the beer here. Yes, we have there. Because in the Quran, we are told that there are 4 drinks that we can find in heaven. The first drink will be the ordinary water that we all know, the clean water. The second one is honey. It will be there abundant as drink for everybody. The third one is milk. And the last one will be the intoxicant, the alcohol. Ọlọ́run lókè ọ̀run o àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo wa níbikíbi. Ẹ̀yin tẹ́ fẹ́ràn àlàáfíà nínú ilé nínú ìlú láàrin ẹbí láàrin ẹgbẹ́. Mo kí yín o, ayé yín ò ní bàjẹ́ o, ilé yín ò ní dàrú o. Àlàáfíà pípéye yóò wà láàrin ẹbí yín. Àwọn adánilẹ́rù ayọ̀nù ẹ ò ní bá wọn tò pọ̀. Bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. Jọ̀ọ́ mo sọ fún ẹ wípé màá máa mú irọ́ àwọn ènìyàn wá tí wọn ò bá jáwọ́. Tí wọ́n bá continue lórí ìwà àbàjẹ́ tí wọ́n ń hù láàrin ìlú, lórí irọ́ tán gbé dání tí wọ́n ń pè lóòótọ́, tí wọn ò bá dákẹ́ láti máa tọwọ́ bẹ̀sìn ẹlẹ́sìn, màá sì máa mú àwọn àṣírí wọn wá. Àkọlé ilé ni mo pè ní ẹwà Islam, ẹwà Ànábì, ẹwà Islam, even ẹwà Allah, ẹwà tó wà lára wọn tó fi fẹ́ kú sí wọn lọ́rùn gangan kó gbé yẹ̀wò sí ti ẹ̀sìn míì. Wo fídíò yìí. Even we as Muslims, we are not permitted to take alcohol in this world. But in paradise, we will drink alcohol. In heaven there is no beer. That is why they are drinking the beer here. Yes, we have there. Because in the Quran, we are told that there are 4 drinks that we can find in heaven. The first drink will be the ordinary water that we all know, the clean water. The second one is honey. It will be there abundant as drink for everybody. The third one is milk. And the last one will be the intoxicant, the alcohol. And we are told that, see the funny thing, we are told that as for the alcohol in this world, when you drink it, you lose your mind. When you take it, you talk anyhow because you are now shameless. You don't care about anything because the mind is not there. But they said that the alcohol in heaven, when you drink it, you begin to fly like an aeroplane. Hey! Quran told you people this. Yes. When you drink it, you fly like aeroplane. You begin to fly. And you believed. Yes. You begin to fly. And when you are landing, you will land on a woman. Bruh. This is hilarious. You drink alcohol, you fly like a plane. Yes. And when you are landing, you land on a woman. Mo rò pé o ti wo fídíò yẹn báyìí lédè òyìnbó. Bóyá Ghana làáfà yẹn wà ní àbí ìlú mìíràn mi ò lè sọ. Ṣé ti rí ẹwà tó wà lára wọn? Allah Muhammad ó promise wọn ní tí wọ́n bá ti kú tán dọ́run, wọ́n á máa mu ọtí tí wọ́n mú láyé. Tán bá ti kú tí wọ́n dọ́run, wọ́n á fẹ́ ìyàwó 72. Ọtí tí wọ́n mu tó ń pa wọ́n láyé yẹn, àwọn á mú wọ́n máa fò bí ẹyẹ, wọ́n máa fò bí ẹyẹ. Ìwọ náà ti fetí ara rẹ gbọ́. Ẹwà tó wà lára Islam. Ẹwà Islam ni irọ́. Ẹwà Islam ni èpè. Ẹwà Islam ni èébú. Lára ẹwà Islam ó ní àbòsí. Àwọn náà ní àbòsí tó tún pèyàn lálábòsí. Ẹwà Islam ní ìpànìyàn. Tán bá bú ẹ tán bẹ́ẹ̀jà tó síwọ́, wọ́n á yan oníkúpa ni kó máa wá ẹ kiri. Lára ẹwà Islam nìyẹn. Ẹwà Islam tàbí ẹwà látara ànábì ó ní wípé a lè fi ọmọ ọdún 6 gẹ́gẹ́ bá ànábì ṣe fẹ́ Aisat.
ẹwà Islam ni wípé a lè fẹ́ ẹgbẹ́ ìyá ẹni bí ànábì ṣe fẹ́ ọ̀gá ẹ̀ tó lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀. Ṣé rí pé ẹwà tó dáa ló wà lára Islam. Kò tán síbẹ̀ o. Ẹwà Islam ní a lè máa fẹ́ àwọn ẹbí wa àwọn ẹbí wa, àwọn fámìlì wa, a lè fẹ́ wọn. Ẹ rí Quran tí mo gbé sí iwájú ń bẹ̀ yẹn, ara ẹwà Islam nìyẹn. O lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n, o lè fún ọmọ àbúrò ẹ, gbogbo ẹbí ẹ pátápátá òun ló lè fẹ́. Ọmọ tíyàwó ẹ ti bí sí ibì kan kó tó wá fẹ́ tó jóbìnrin, o lè fẹ́. Adẹ̀pè yẹn ní Ọlọ́run, adẹ̀pè yẹn lẹ́sìn, adẹ̀ ń tẹ̀lé gbogbo ẹ̀yin ènìyàn. Ṣé wọ́n ra wá níyè ni? Ṣé wọ́n fi aṣọ bo ojú wa ni? Ṣé wọ́n gbági mọ́ etí wa ni? Kò tí ì tàn síbẹ̀ o. A lè máa na ìyàwó wa bó ṣe wù wá, gẹ́gẹ́ bí Quran 4:34 ṣe sọ. Quran 4:34, a lè lu ìyàwó wa lálùpàmọ́kù gidi gan. Ó ga o. A lè gba ìyàwó ọmọ ẹni gẹ́gẹ́ bí adoption side tí ànábì gba ìyàwó rẹ̀. Àwọn ẹwà tó wà lára ẹ̀sìn tí wọ́n ń pọ́nlé, tí wọ́n pè lẹ́sìn àlàáfíà nìyẹn. Ẹ wo gbogbo ẹ̀yin èèyàn pátápátá tí ẹ ní etí inú àti tòde, tẹ́ ẹ lójú inú àti tòde, ẹ jẹ́ kí iyè yín ó ṣí o. Ẹ jẹ́ kí iyè yín ó ṣí. Èmi ò rò pé eléyìí ẹ̀sìn ni. Ẹ̀sìn tó jẹ́ wípé, oh my God, ohun tó ń kó ìdẹ̀tí báyìí tí láàrí lọ́wọ́ aṣáájú wọn. Fídíò tí mo sẹ́ndì lọ́jọ́ wo táàfà àfọlọ́run sọ sí pé ànábì jẹ gbèsè kú ni, ebi pa ànábì kú ni. Ṣé rí pé ara ẹwà kan tó dáa nìyẹn. Ẹ jẹ́ wá gbé wọnú ayé Jésù. Ní ìgbà tí wọ́n wá bá Jésù pé kó sanwó orí, tí kò sí owó rárá lọ́wọ́ rẹ̀, kí ló ṣẹlẹ̀? Ó pe Pétérù, Símónì, ẹ lọ sọ àwọn sódò. Wọ́n dẹ̀ gbé ẹja láti inú ẹja yẹn dí ẹnu, ó kún fún owó. Wọ́n san owó tán, wọ́n tún ní owó lọ́wọ́. Bó ni ìránṣẹ́ Ọlọ́run ṣe wá jẹ gbèsè kú? Ebi pa ànábì kú ni. Ẹja tó gbé wọnú ayé Kristi. Wọ́n pàtẹ ìsọjí, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá. Àwọn wọ̀nyí ti wà ń bí látàárọ̀, ilẹ̀ dẹ̀ ti ṣú. Kí la fẹ́ fún wọn jẹ? Jésù béèrè kí lẹ ní. Kò sí nǹkan kan lọ́wọ́ àwọn. Obìnrin kan wá jáde wípé a ní ẹja àti àkàrà. Ẹja wẹ́ méjì àti ìṣù àkàrà 5. Ó ní ẹ lọ kó wá. Ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, Olúwa tòótọ́, Ọlọ́run gangan tòótọ́ sì gbàdúrà. Ẹja àti ìṣù àkàrà dẹ̀ di ọ̀pọ̀ tá a fi bí bọ́ ẹgbẹgbẹ̀rún 5 ènìyàn. Ẹ gbé sí làákàyè wo, ṣé nǹkan ò jura wọn lọ ni? Ẹ wo, tí wọn bá ti jáwọ́, gbogbo àṣírí abẹ́ wọn pátápátá a máa pọ̀ fún wọn yọ̀yọ̀yọ̀ síta. Wọ́n á mọ̀ wípé ẹ̀sìn kọ́ làwọn gbé wá, ẹ̀sìn ni. Ẹ wà lálàáfíà o.